èmi ìbálẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti yìn ẹ́, mo láyọ̀ mo yìn ẹ́ lógo lórí àkọ́tún ètò yín ètò wa. Kí ni pàtàkì ẹ̀bùn tó ní gan? Ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ wúlò ẹ̀? Àwọn tí wọ́n lò ó tí wọ́n là nídìí ẹ̀ ọgbọ́n wo ni wọ́n dá sí? Wọ́n fira wọn ṣeré, wọ́n ń gbé ìgbésẹ̀. Gbogbo àwọn tí wọ́n balẹ̀ wọ́n lápá. Díẹ̀ yìí la fi ṣe àgbékalẹ̀ ètò yín ètò wa ẹ̀bùn mi. Ẹ̀bùn tiẹ̀ náà yóò sọ ọ́ di ìlú mọ̀ọ́ká. A tún ti rìn agbéra arìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ arìn díẹ̀ ìlú ìrìnpọ̀ lẹ́sẹ̀ ká tó lọ fojú kan àlejò mi lórí ètò fún tèmi tó ní ìfẹ́ gbà wọ́n lásìkò rárá bí tí ìwòkú mọ̀. Àlejò ẹ bá ń dárúkọ yín fáwọn tí wọ́n wò wáyé kàgbà ńlá yín. Orúkọ mi ni Adégbìtẹ́ Ayọ̀mídé David. Adégbìtẹ́ Ayọ̀mídé tí gbogbo èèyàn mọ̀ sí AY SAX. AY SAX. Ọmọ bíbí ìlú wo ní AY SAX? Ọmọ bíbí ìlú Ìré ní Ọ̀ṣun State ní AY SAX. Ó túbọ̀ òtẹ́ tí ń bá sẹ́yìn bọ̀. Ó ti tó ọdún 5 sí 6 báyìí. Tẹ́ tí ń bá bọ̀. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ fẹ́ sọ fún wa? Kí ni ìrírí yín? So far mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí pé tí a bá kà sẹ́yìn díẹ̀ ó ti tó ọdún 5 sí 6 báyìí ní 2017 ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀. Nígbà náà mo ṣì wà ní school dó kò fi bẹ́ẹ̀ yìí sí ìgbà yẹn bọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí ó bá wa dé lónìí báyìí. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Ṣé ẹ kọ́ ni àbíbò? Mo kọ́ ni. Nígbà yẹn strike díẹ̀ irú tàwọn àṣùbà ó wáyé nígbà yẹn fún bí oṣù méjì. Ìgbà yẹn ni mo ní time láti sáré kọ́ díẹ̀. Ta lọ̀gá yín? Blessing SAX lórúkọ ẹ̀. Blessing SAX. Ìpínlẹ̀ wo làwọn wà? Wọ́n wà ní Èkó báyìí. Ibẹ̀ làwọn ti ń fi saxophone dára. Bẹ́ẹ̀. Nígbà tẹ́ wá mọ̀ yẹn bó lè ṣe? Ìgbà tẹ́ wá mọ̀ tẹ́ mọ̀ fún kó tó rọrùn nígbà tẹ́ kọ́ ni. Kò fi bẹ́ẹ̀ rọrùn because èèyàn máa nídìí instrument ó nídìí àkókò tó pọ̀. Ìgbà yẹn mo dẹ̀ ṣùgbọ́n wà ní school so ó gba mo ń wá bí mo ṣe máa balance time yẹn àti school time láti ní bá ti sáré parí school màá tún sáré rehearse díẹ̀ màá tún sáré lọ fellowship ìgbà yẹn mo ṣe ń lọ church so àti máa rehearse so that èèyàn tètè dà torí ó ní the time kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ní ayé ó máa ní di àkókò èèyàn àti dedication téèyàn máa fi sí. Lásìkò yìí kọ́ arípò ó ti dọ́là ó ti dọ̀rọ̀ ṣíṣe ìgàn tó jẹ. Ó tó jẹ ọ lágbára Ọlọ́run ẹni kóhunkóhun tí Ọlọ́run bá ti fi àṣẹ sí ó máa tó yàn jẹ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iṣẹ́ tí mo ṣe pé ó tó mi jẹ. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iṣẹ́ tẹ̀ ń ṣe pé ó tó yín jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nígboro tí ó wù wọ́n náà láti kọ́ irú nǹkan báyìí ẹ̀rù wá ń bà wọ́n ní látàrí àwọn àdójúkọ kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń rí wọ́n ní bí èèyàn bá ń fọn sax àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan lágọ̀ọ́ ara ẹ̀ ó ṣeé ṣe kákùdé kan ó dé bá nínú ìrírí yín kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀. Kò rí bẹ́ẹ̀ instrument tẹ́lẹ̀ ó jẹ́ nǹkan tèmi náà máa ń wò pé nǹkan tó tóbi gan ni tó ká bẹ̀rẹ̀ láti orí iye tó ń tà yàtọ̀ fún yẹn ẹlòmíì máa ń bẹ̀rù pé kódà àwọn òbí máa ń bẹ̀rù pé ọmọ àwọn ò fẹ́ kí ó fọ́n pé nǹkan báyìí máa ṣe ọrùn ẹ̀ máa wúbọ̀ tí instrument lè kò rí bẹ́ẹ̀ rárá ó rọrùn púpọ̀ kò ní kí yẹn ṣe wú kẹ́ kó tó fọ́n kò gba wàhálà tó pọ̀ ọmọ ọdún 7 and above ó lè fọ́n. Irúfẹ́ àwọn orin wo lẹ fẹ́ràn láti máa play jù? Níbi tí adébáyé kò sí pé mo ní orin kan tí mo dì mú kò sí orin kankan tí mi lè play báyìí. Bóyá gospel ni? Gospel ni o contemporary ni o fuji ni gbogbo ẹ̀ láti ń ṣepọ̀ àti hip hop àti gbogbo pátápátá. Lẹ́ ń ṣepọ̀ ẹ̀dẹ̀ ń dára pẹ̀lú SAX náà. Lágbára Ọlọ́run sá. Ṣùgbọ́n gbà tí àìṣedédé kọ́kọ́ bá ilé ìwé yín kí ló dé mọ́ fàsìkò ìgbà náà ṣeré tẹ̀sí sọ pé ẹ̀ máa lọ kọ́ nǹkan kan ni. Mo kàn dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kí gbogbo nǹkan ṣiṣẹ́ papọ̀ fún mi nígbà yẹn ó yẹ kí n jòkó sí kò sí nǹkan tí mo fẹ́ ṣe náà nígbà yẹn but instrument jẹ́ nǹkan tí mo ti nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ so ó kàn bọ́ sí àkókò fún mi láti kọ́ tó ayé mi kọ́ gbà yẹn mo lè má ní àkókò mọ́ láti kọ́ torí àtìgbà yẹn kò sí pé strike àbí ìdánidúró so gbogbo ẹ̀ kàn lọ bẹ́ẹ̀ ní school ni so kò dẹ̀ sí àkókò mọ́ láti gbà yẹn so time mo fi kọ́ gbà yẹn wọ́n ni best time tí mo fi lè mọ̀ gbà yẹn. Ìmọ̀ràn yín láàbí àgbàtẹ́ ẹ̀dẹ́hùn fún àwọn tó jẹ́ bíi akẹ́kọ̀ọ́ nílé àwọn iléèwé gíga àbí iléèwé secondary school ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ràn yín láàrin yẹn fún wọn. Ìmọ̀ràn mi fún wọn ni pé ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe tó bá ti jọmọ́ instrument yìí kàn make sure wípé wọ́n fi àkókò wọn sí kò sí ọ̀nà ìbùrú sí ohunkóhun tí èèyàn bá jókòó tì bí ìwé náà ni tí èèyàn bá ka ìwé kò lè sí result tó dáa tí èèyàn bá jókòó ti instrument yìí kò sí bẹ́ẹ̀ sọ pé òun fẹ́ dá ẹni tí ò bá dá kò sí bẹ́ẹ̀ fẹ́ fowó pé wá ṣe báyìí ibi tí wọ́n bá ti rí nǹkan téèyàn ṣe téèyàn play tó dáa wọ́n tún máa sọ pé àwọn like bóyá play o pé kó wá gbowó báyìí iye ló fẹ́ gbà so anything tó bá fẹ́ dìmú lára instrument yìí wọ́n gbọ́dọ̀ ní àkókò tó pọ̀ fún wọ́n gbọ́dọ̀ wà dedicated sí instrument yìí kan lè mọ̀. Mo rí bó ti dowó torí ẹni owó ńláńlá náà fi ń pè yín báyìí nígbà tẹ́ ń kọ yẹn yóò palẹ̀ ìwé lára ìkan òdì kan lọ́wọ́. Òdì kan lọ́wọ́ lágbára Ọlọ́run kò dì kan lọ́wọ́.
ẹsẹ̀ láǹfààní àti lọ ilé ìwé wo lẹ lọ. Federal University of Technology Àkúrẹ́. Ìbẹ̀lẹ̀ ti parí ẹ sì jẹ́ kí èyí bọ́ lónìí àárínlódì àbẹ̀rẹ̀ AYSAS lọ́tún AYSAS lọ́sìn irúfẹ́ àwọn olórin ńláńlá wò lẹ ti bá ṣiṣẹ́ pọ̀ rí. Nǹkan tó gospel ni mo fi bẹ̀rẹ̀ so àwọn olórin tí mo ti play fún Sẹ́wẹ́lẹ́ Jésù Evangelist Olútókun Lady Evangelist Ọwọ́olúwa Modúpẹ́ Ọwọ́olúwa Òṣogbo ń bì làwọn wà tí wọn àwọn tí mo sọ pé mo ti play fún yẹn ṣùgbọ́n ní Fuji bí àwọn Pasuma mo ti play fún wọn rí mo ti ní àǹfààní láti wà lórí stage rí pẹ̀lú wọn lẹ́ẹ̀kan Aláyọ̀ Music mo ti wà pẹ̀lú wọn lórí stage lẹ́ẹ̀kan. àti bẹ́ẹ̀ lọ ṣé ká wá sọ pé ẹ̀bùn ló ń sọ̀rọ̀ báyìí ni àbí ìwé ló sọ̀rọ̀ báyìí. Agbára Ọlọ́run ẹ̀bùn ló ń sọ̀rọ̀ báyìí o ẹ̀bùn ni o. ẹ sọ kí gbogbo àwọn ọ̀dọ́. ẹ̀bùn ni o ẹ̀bùn ló ń sọ̀rọ̀ báyìí lágbára Ọlọ́run ẹ̀bùn ni do ìwé náà wà lára ẹ̀ because school tí mo lọ ó assist mi dé stage kan tó yẹ pé àwọn kan wà tẹ́ máa meet bí àwọn tó bá fẹ́ gbéṣẹ́ fún yàn the way bí yàn bá ṣe bá wọn communicate máa mọ̀ pé level ẹni yìí ò kì í ṣe ń dálé fi ìlọ̀kulọ̀ lọ tó wọ́n rí pé ẹni tó kàwé ni pé situation Nàìjíríà wọn gbogbo ẹ̀ náà ló fi ń ṣerú iṣẹ́ báyìí kì í ṣe wípé kò mọ nǹkan tó ń ṣe. ẹ̀yin yẹn wá tẹ́ ń wò wá inú mi dùn ayọ̀ mi kú pé AYSAS lẹ́ ń gbóhùn rẹ̀ lórí ètò ó ń bọ̀ wá fi SAX ọwọ́ yìí tá a fi dára lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn gá wò pé ọ̀jìnì ti ṣẹ́yé nídìí nǹkan tó yàn láàyò báwo lẹ́bùn tiẹ̀ náà ṣé o ti ṣàwárí àbó ti ṣàwárí ẹ̀ rí dájú kò wo ètò yín ètò wa ẹ̀bùn mi kò sì máa sọ èròǹgbà ọkàn tiẹ̀ náà ní gbogbo ìgbà tó bá ti ń wo ètò yìí kájọ fi tiwa gbé tiwa lárugẹ àwọn àdójúkọ wo lẹ wá rí. àwọn àdójúkọ tí mo ti rí jù yàtọ̀ fún pé yẹn máa ń play fún àwọn lágbolágbo ní iṣẹ́ tí mo kanlẹ̀ mú jù nídìí surprise ní ilé ìtọ́jú pé ní surprise package ni pé tí ẹlòmíì bá wà ẹlòmíì lè sọ fún yín pé táìmù báyìí ni kẹ́ ẹ dé o lábàá ní kẹ́ ẹ dé ní táìmù báyìí kẹ́ tó mọ̀ wọ́n ti lò kọjá táìmù kì í ṣe àkókò tán fún yín náà tó máa dí mọ́ and níbẹ̀ ẹ tún ti ń dìlé àwọn míì tó gbéṣẹ́ fún yín bí ẹni tó gbéṣẹ́ fún yàn ní 6 tánikẹ́yìn dé 6 táwọn ẹ̀ṣẹ̀ dé 6:30 ẹ̀yin dẹ̀ ti fẹ́ lómi 6:30 àbí 7 ẹ mọ̀ pé èèyàn lè meet up mọ́ so a kàn máa dúpẹ́ Ọlọ́run pé torí èèyàn gbọ́dọ̀ máa ṣe ẹni tó bá gbéṣẹ́ fún yàn gbà mí because ọmọ àgbẹ̀ customers are always right so àwọn àdúgbò tí mo kàn máa ń ní time issue àti gbé time síra wọn pé mo gbọ́dọ̀ wà níbi báyìí níbi báyìí so bí èèyàn ṣe ń disappoint ẹnìkan àwọn àdójúkọ tí mo máa ń ní jù. ìyẹn ni pé iṣẹ́ ti fẹjú iṣẹ́ ti kẹnu àrí báwo èèyàn bá fẹ́ surprise ẹ̀sọ́ yẹn ìyẹn mi ìpínkẹ́ jídélé yẹn kẹsàn-án lọ bá wọn kọrin bóyá ọlọ́jọ́ ìbí ni bóyá bàbá kan ń ṣe ní àwọn nǹkan míì àti bẹ́ẹ̀ ẹ̀yin náà máa ń ṣerú ẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátá bóyá birthday ni o bóyá wedding ni o bóyá welcome party ni o anyone àti kó mọ gbogbo ẹ̀ là ń pè pọ̀. lẹ́ ń ṣe pọ̀ bó bá fẹ́ pè àǹfààní kí wọ́n pè yín wà ẹ yọ̀ǹda nọ́mbà yín tá a kò bá tó lórí ètò yìí ṣùgbọ́n tó wò lè máa rántí ìdíṣẹ́ tí inú yín máa ń dùn. ọjọ́ tí mo kọ́kọ́ tí inú mi dùn pé mo ṣiṣẹ́ rí láyé mi níjọ́ tí mo meet àwọn Yorùbá àwọn tó ń ṣe fíìmù Yorùbá ní Òṣogbo yìí tí mo play fún birthday Adébáyọ̀ Tìjání ibẹ̀ mo ti rí àǹfààní láti rí àwọn tí mo ti máa ń lórí tẹlifíṣàn láti jọ ẹ̀ so mo ní àǹfààní láti bá wọn ya fọ́tò láì sí pé ẹnìkan ń fà mí pé torí èmi gan ìpè tán pè mí wá bẹ̀ kì í ṣe pé ìpè pé mo wá yà èmi náà mo wá play bẹ́ẹ̀ ni so mo ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ láti bá wọn ya fọ́tò inú mi dẹ̀ dùn gan ní ọjọ́ yẹn. inú yín dùn ọjọ́ òde wa máa rántí tíṣẹ̀ èso yín. mi ti rí rárá because látijọ́ tí mo ti ń play ayọ̀ ló ti mú wá fún mi. ayọ̀ ló mú wá ẹ wo ayọ̀ yóò sì ní ìdìbànújẹ́ kí n tó máa lọ lórí ètò fún tòyìn ẹ̀yin yẹn wá tẹ́ láǹfààní àti máa wù wá ẹ jẹ́ kí n fún AYSAS láàyè kí wọ́n fi nọ́mbà àwọn síta wọ́n bá ti fi nọ́mbà àwọn síta tán ara tẹ́ kó wá ṣe kó wá ara yẹn wà nílẹ̀ àwọn olólùfẹ́ yín fẹ́ wò ilé o ẹ̀ dẹ̀ máa dára lọ́lọ́kùnrin jọ ẹ pé nọ́mbà yín ná. 08181488790 lẹ́ẹ̀kan sí 08181488790. náà gbà tẹ́ sọ pé yìí kọ́ ó ń ṣàfihàn pé àwọn ènìyàn lè kọ́ kínní ó sì rọrùn wọ̀kúwọ̀kú ẹ lè kọ́ yàn báyìí. bẹ́ẹ̀ni mo ní àwọn tí mò ń train gan lọ́wọ́lọ́wọ́ báyìí mo lè kọ́ yàn tẹ́ bá fẹ́ kí a wá kọ́ ọmọ yín lé a lè kọ́ wọn lé tẹ́ bá sì fẹ́ kí ọmọ wá síbi tí a wà náà kò sí problem. tó wáyé pé ìjọ ló pè yín àwọn association kan pè yín kíkà báwọn kọ́ wọn bẹ̀ ṣe lè kọ́ wọn. gbogbo ìpátá ni mo lè ṣe mo lè kọ́ wọn anybody. bí wọ́n bá pè ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń pè nílẹ̀ aláwọ̀ funfun kọ́sẹ̀ lè lọ́kọ́ wọn. ẹwà available yóò rọrùn ẹ̀yin yẹn wọ́n tẹ̀ ń wá ẹ jẹ́ kí n yọ̀ǹda fún AYSAS kó fi saxophone ọwọ́ ẹ̀ kó fi dára lọ́lọ́kan òjọ̀kan ẹ já pàdé lódì kejì lọ́hùn mò ń bọ̀ ẹ̀bùn mi ẹ̀bùn rẹ.
Thank you.